Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeríṣi dáadáa ni mo bá yín. Mr. Bayo Onanuga, àṣẹ ń gbọ́ wá, àṣẹ ń wò wá. Ọba tí kì í yẹ májẹ̀mú, àṣẹ kedere ló máa fi yín wọ̀n wípé ẹ̀ ń gbọ́ wá. Lóòótọ́ èèyàn kan ti sọ lójú mi rí wípé ìwọ tó ń sọ pé ìjọba ò gbọ́ yín, tó bá ní ìjọba ò gbọ́ yín, ìwọ bọ́ síta kó gbéjọba ṣépè, ìgbà yẹn ló máa mọ̀ pé wọ́n ń gbọ́ yín. Àṣẹ ń gbọ́ wá. So gbogbo bá ṣe ń pariwo látijọ́ yìí, wípé reassurance ni kẹ́ fún wa, kẹ́ fún mẹ̀kúnnù. Àṣẹ ẹ̀ ń gbọ́, àṣẹ ẹ̀ dáhùn ni. Nígbà tó wá di ọ̀rọ̀ voice note, tí ẹ̀ tí verify bó dẹ̀ jẹ́, kátẹ̀ wá sọ pé voice note yẹn wá jẹ́ òótọ́. Tí wọ́n sọ lórí bàbá, ṣé wọ́n ṣe ń bú bàbá ni? Àtijọ́ tó ti ń bú president, ṣé wọn ò débi tí wọ́n máa dé? Káti ẹ̀ wá jẹ́ tòótọ́, voice note tó fi bú àgbàlagbà tí wọ́n ti tà, tí wọ́n ti rà, àti àwọn ọmọ kéékèèké tó wà nínú igbó. Àwọn ọmọ kéékèèké tí ẹ̀rín wọn di ẹkún lójijì. Àwọn ọmọ kéékèèké tí ibùsùn, tí bẹ́ẹ̀dì wọn tó du inú igbó láàrin ẹranko lójijì. Àwọn ọmọ kéékèèké tí aṣọ ọrùn wọn di ìwòwò lójijì. Àti bàbá oníbàbá tí wọ́n bẹ́ lórí. Bàbá tí wọ́n sọ àwọn ọmọ wọn di aláìní bàbá lójijì. Bàbá tí wọ́n sọ ìyàwó wọn di opó lójijì. Bàbá tí wọ́n sọ òkò ìbànújẹ́ sí inú ilé aláyọ̀ tó sọ di ilé ẹkún lójijì. Wọ́n bẹ́ orí wọn ní gbàgede láì ṣe ẹran iléyá. Mr. Adebayo Onanuga, a ní kíjọba rí aṣọ wa is only a stupid person ló máa ní pé ìjọba kò fold hands wọn pé wọn ò ṣe nǹkan kan. Àwa náà sọ pé kẹ́ disclose security measure ten take, but wípé kò kọ̀ sí anything láti ní ẹ̀yin èèyàn ẹ má worry o, àwọn ọmọ yín máa jáde láyé àti àlàáfíà. Ọlọ́run á bá wa dẹ́kun yín security nínú ilẹ̀ wa. Ní ríbi, ẹ má worry, they will come out, they will be free. Wọ́n máa wá láyé àti àlàáfíà. Tí wọ́n bá dé, àwọn ìjọba máa take àwọn nǹkan kan tó yẹ pé wọ́n máa fi look after wọn. In tí àwọn mẹ̀kúnnù ń béèrè lọ́wọ́ yín nìyẹn, ẹ rí sọ. Ẹ wá lọ sọ wípé wọ́n gbé voice note. So voice note yẹn kó tiẹ̀ wá jẹ́ òótọ́, ó wà important ju 46 children tí wọ́n kó lọ. Voice note yẹn wà important ju àwọn ọmọ tí wọn ò lẹ́ṣẹ̀, àwọn ọmọ tí wọn ò tí ì tà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, bí èmi bá kú nísìn, ṣé o máa sọ pé mo ṣẹ́kù? Ṣé tí bàbá, tí nǹkan kan bá ṣe bàbá sí, even ẹ̀yin gẹ́gẹ́ bí Mr. Adebayo Onanuga, tí nǹkan kan bá ṣe olódì yín sìn, ṣé o máa lé ẹ ṣánkú? Ṣọ́ma ní ẹ̀ṣán kú. Àwọn ọmọ tó jẹ́ wípé wọn ò tí ì tà, wọn ò tí ì rà, wọn ò tí ì gbé gbígbóná, wọn ò tí ì gbé tútù. The only wàhálà táwọn ọmọ yẹn, ẹbí táwọn ọmọ yẹn jẹ ní pé wọ́n wá sílé ayé through Nigerian parents. Nísìnyí, ẹbí tún á dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò síbi tí ò lè ṣẹlẹ̀, bọ̀ kí ni ìwà tẹ́ ẹ wù? Mo fẹ́ lè sọ pé nǹkan tẹ́ ẹ ṣe yìí, Ọlọ́run mọ̀ fi túnú àṣírí yín ni wípé ẹ̀ ń gbọ́ wa, ṣùgbọ́n nítorí pé kò tí ì kàn yín. Ó tún fi túnà ṣe ní wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò jẹ́ nǹkan kan nítorí pé kò tí ì kàn yín. Wípé tó bá kàn yín, nígbà yẹn lẹ́sẹ̀ máa mọ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀. Ìtumọ̀ nǹkan tẹ́ ẹ sọ nìyẹn. Otherwise, kí voice note yẹn tiẹ̀ wá jẹ́ tòótọ́, ṣé wọ́n ṣe ń bú bàbá ni? Ṣé bàbá ò tí níṣe tí bàbá dáyé, bàbá ò tí ì fèsì tójú yẹn lọ? Mo gbọ́ níbi tí bàbá president ti sọ pé I don't go social media o, I don't watch social media at all. Ipe torí pé àwọn èèyàn kíní, mo gbọ́ bí tí wọ́n ti sọ. So that means pé bàbá ti wà used to ebú yẹn, bàbá ò mọ̀ bóyá kò sí tó kọ bàbá, but àwọn ọmọ pé wọ́n gbé àwọn ọmọ pamọ́ inú children's day àárín kankan. Ẹ̀yin ò rọ́rọ̀ sọ, ẹ rí word of encouragement, word of reassurance. Tó bá jẹ́ pé ti reassure àwọn èèyàn yín ni, mo assure yín pé a lot of people àti máa gba èyí táwọn èèyàn fi ń bọ́ta tó fi ń sọ̀rọ̀ òdì tó fi ń fi ẹ̀dùn inú wọn wọ̀n. Ká ní pé wọ́n ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín. Ká ní pé wọ́n ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín lẹ́nu spokesperson wípé ẹ má worry. Àmọ́ wèrè èèyàn ló máa ní pé ìjọba kò máa ṣe báyìí, wọn ò ní ṣe nǹkan kan. Àwọn ò sọ pé kẹ́ sọ nǹkan tẹ́ ń ṣe fún mẹ̀kúnnù, bẹ́ẹ̀ pé kẹ́ reassure mẹ̀kúnnù pé má worry. Àwọn ọmọ yín máa wá láyọ̀ àtàlàáfíà. Ọlọ́run á bá wa dẹ́kun insecurity nílùú wa. Táwọn ọmọ yín bá dé, ètò ti wà tá máa ṣe fún wọn. Ẹ má worry, ṣá máa jẹ́ kájọ máa gbàdúrà káwọn ọmọ yẹn bọ́ ṣe pé wá kọ́ pé lọ. Àti ẹ mọ̀ wípé ara ọmọ ta yín.
À mọ̀ wípé ẹ bá mẹ̀kúnnù kẹ́dùn. Ṣùgbọ́n ẹ ti wá fi wọ̀n kíní tó ṣẹlẹ̀ yìí tú àṣírí yín wípé nítorí pé kò kọ̀gùn sọ́nà yín ni ò jẹ́ kẹ́ wà moved. Nǹkan kékeré ẹ̀gbin ló ta lù yín o. Kì í ṣe ẹ̀gbin tó la ikú lọ o. Ẹ̀gbin ló ta lù yín o. Kò ṣe ẹ̀gbin tó la àrùn lọ o. Ẹ̀gbin lẹ́rò pé ó ta lù yín o. Kò ṣe ẹ̀gbin tó la ọmọ yín lọ o. Ẹ̀gbin tó la wípé ọ̀rọ̀ ayé lọ pé ó lè ṣe kéèyàn má dé bẹ́ẹ̀ mọ́. Òun lẹ fi react báyìí. Tẹ́ẹ̀tì ẹ̀ tún ti verify. Èmi ò ń ṣe fan anybody tẹ́ bá ní problem pẹ̀lú. Ẹni tí bá ṣẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí kó forí jì mí. But in tẹ́ ẹ ṣe yìí, ẹ fira yín sípò àwọn tí nǹkan ń ṣe. Spokesperson, nǹkan ẹyọ kan tẹ́ máa react sí ni pé ẹ gbọ́ pé wọ́n sọ voice note. Tí mo mọ̀ pé Mr. President gan ò lè ràn yín nírú iṣẹ́ yẹn wà láì. Torí wọn ṣẹ̀ṣẹ̀ ń bú bàbá yẹn. Ìyẹn ò dẹ̀ ní kó má débi tó máa dé. I'm telling you. Mo ń sọ fún yín pé ẹni tẹ́ ń bá ṣiṣẹ́ lọ́pọlọ jù yín lọ. Ìwọ tó bá jẹ́ psychophant máa ṣe níṣó. Ó lọ́pọlọ jù yín lọ. Because a lè sọ pé wọ́n ṣe kan, a níyàwó bàbá ò sọ̀rọ̀. Bàbá ò sọ̀rọ̀. Ẹ̀yin tó yẹ kẹ́ tún gbẹnu sọ, ẹ wo ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́ máa sọ fún àwọn ọmọ tí wọ́n ti wà displaced, àwọn ọmọ tí bàbá tí wọ́n ti di aláìní bàbá ní ọ̀sán gangan, ìyàwó tó ti di aláìní ọkọ tó ti di opó ọ̀sán gangan, àwọn obìnrin míì ẹlòmíì tó yẹ pé ó lè jẹ́ pé ọmọ kan tó máa bí tó bí láyé lọ́run tí ò dẹ̀ ní rí bímọ tí ò tí mọ̀ bóyá ó máa dé àbí tí ò ìyá mi gan lè kú káwọn ọmọ yẹn tó dé. Nǹkan tó jáde lẹ́nu yín ni pé ẹlẹ́fẹ́ gbéyàn kan nítorí voice note tí ò la ẹ̀mí lọ. Ẹ̀ẹ̀dẹ̀rù tọlọ́run, ẹ̀ẹ̀dẹ̀rù tí ọjọ́ àti sùn, ẹ̀ẹ̀dẹ̀rù tí pé gbogbo nǹkan ayé yìí ló máa kọjá lọ. Ẹ̀ẹ̀dẹ̀rù tí pé ayé yìí ó gùn ju ẹ̀mí èèyàn lọ. Ẹ̀mí èèyàn là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ga o. Nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ kọ̀rọ̀ àṣírí yín ló tú o. Honestly, Ọlọ́run fi wọn gbogbo ẹ̀dá ayé gedegbe wípé ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ó fi wọn gbogbo ẹ̀dá ayé wípé nítorí pé kò kọ́gun sí yín, ó ní ò jẹ́ kẹ́ sọ̀rọ̀. Èyí tó kọ́gun sí yín tí ò la ẹ̀mí lọ, ẹ wo bẹ́ ṣe jáporó. Kẹ́tẹ̀ wá ti wá sọ̀rọ̀ síwájú. Kélé tí wá ṣẹlẹ̀ kẹ́ tí wá jáporó tẹ́ jà yìí. Èèyàn ò ní sọ nǹkankan. But the first ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu ẹ̀yin spokesperson láti defend ọ̀rọ̀ tí ò túrú kankan lára bàbá. Ẹ̀mí àwọn ọmọ tí ẹ lè bọ́ síta kẹ́ wá fi ṣàgbẹ̀ lójú yòyò kẹ́ fi tu àwọn mẹ̀kúnnù lójú kẹ́ sọ̀rọ̀ ìtùnú sí wọn nǹkan tá request tá demand lọ́wọ́ ìjọba nìyẹn. Ní kẹ́ fún wa ní strategy yín tẹ́ fẹ́ lò láti fi gbà wọn ọmọ jáde. Ní kẹ́ discuss security issues pẹ̀lú wa. Àwa náà mọ̀ pé ó wà sensitive. Bọ̀ ọ̀rọ̀ ìtùnú reassurance rí sọ. Ẹ rántí pé ìjọ́ kan ń bọ̀ tá a máa sùn tá ò ní jí mọ́. Ìjọ́ kan ń bọ̀ tí a máa la ẹnu tí ohun ò ní jáde mọ́. Ìjọ́ kan ń bọ̀ a gbé apá báyìí kò ní ṣe gbé, a gbé ẹsẹ̀ kò ní ṣe gbé, iṣu adilẹ̀ lẹ́yìn àsunsun jẹ. Ìjọ́ náà ń bọ̀ o. Ẹ rántí pé gbogbo wa la máa lọ. Ayé yìí ló máa kù. Mo wá fẹ́ fi àdúrà kan ránṣẹ́ sí gbogbo àwọn tí wọn ì tí ì sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n ń celebrate tí wọ́n ń pariwo pé gọ́ọ̀mẹ̀ntì láti ṣe nǹkan kan lórí AI tí wọ́n gbọ́ àbí lórí voice note yẹn. Tẹ́ẹ̀dẹ̀ rí pé ó yẹ kí wọ́n fún wa ní ọ̀rọ̀ ìtùnú lórí àwọn ọmọ tó wà nínú igbó. Mo gbà á ládùúrà, mo bá yín tọrọ nǹkan tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kó wọnú ilé ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé tẹ́ ẹ rí nǹkan sọ tó jẹ́ wípé ọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ síta tí spokesperson sọ yìí lẹ ṣẹ̀ṣẹ̀ wá rọ́rọ̀ sọ tó dẹ̀ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ rí nǹkan kan sọ lórí àwọn ọmọ yẹn ní tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Mo bá yín gbà á ládùúrà bí àwọn ọmọ yẹn ṣe di aláìní bàbá lójijì, mo tọrọ ẹ̀ sínú ayé yín. Bí àwọn ọmọ yẹn ṣe kúrò lórí bẹ́ẹ̀dì tí inú igbó àti koríko di ibùsùn fún wọn, Ọlọ́run alágbára ọba tó ń sa alágbára di ọ̀lẹ tó ń ṣe ọ̀lẹ di alágbára. Mo gbàdúrà k'Ọlọ́run kó gba ibùsùn lọ́wọ́ yín, k'Ọlọ́run kó gba bẹ́ẹ̀dì lọ́wọ́ yín, kó fi inú koríko ní ewéko kó fi ṣe ibùsùn fún yín. Mo gbà ládùúrà bí gbogbo àwọn bí ìyá obìnrin yẹn ṣe di opó ọ̀sán gangan
mo gbà ládùúrà pé ẹ̀mí opó ọ̀sọ̀ gangan kó wọnú ilé ayé ẹ̀yin tẹ́ kọ̀ tẹ́ tí sọ̀rọ̀ rárá lórí kinní ṣùgbọ́n tẹ́ lẹ́nu láti lè sọ̀rọ̀ pé ẹ lọ mú government must arrest him government must arrest him tẹ́ fi support tó bá jẹ́ pé ẹ ti sọ̀rọ̀ lórí ẹ̀ kò kàn mí but tẹ́ ti sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lẹ́yìn mo gbà ládùúrà o àmọ́ Mr. Bayo Onanuga ẹ ṣe dáadáa o ẹ ṣayé rè.